Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. At least gbogbo bó ṣe ń lọ yẹn láàfin. Nǹkan tó fa ikú ẹ̀gbọ́n kábíyèsí, kò sí bó ṣe lè jẹ́. Kò sí bí wọ́n lè fi pamọ́ títí àṣírí gbọ́dọ̀ tú. Torí ikú tó pa Prince Adétúnjí, ó jẹ́ nǹkan tó jẹ́ kàyéfì fún everybody. Kì í ṣe pé bóyá wọ́n gbọ́ pé ó sick. Wọ́n ní àṣírí tí ń tú o pé Queen Naomi, wọ́n ló sáré wá sáàfin jàbàjàbà láàárọ̀ yìí. Tó ní kì í ṣe nǹkan tó máa pe kábíyèsí nínú fóònù. Ní kábíyèsí wá ní Queen mi, ìtọ́jú wá láàárọ̀ yìí ṣé kò sí? Ṣé bó ó ṣe kúrò ní ààfin? Ó tún padà wá láàárọ̀ yìí, ṣé kò le? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní because kan tí kábíyèsí fi bèrè lọ́wọ́ ẹ̀ pé ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ pé kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Tó wá ní kábíyèsí, ó ṣí dànù, ọmọ orí ẹ̀ sọnù. Ó ní kí ló dé? Ó ní ẹ̀gbọ́n yìí kò jẹ́ kó òun sùn gbádùn, wá bá òun lóru. Wípé kóun tètè, kíákíá kóun tètè lọ bá kábíyèsí. Kó sọ fún kábíyèsí pé ikú òun tóun kú yìí pé kì í ṣe pé kó trace ẹ̀ torí kì í ṣe normal ikú òun lòun kú o. Pé kó trace ẹ̀ kò gbọdọ̀ káwọ́rọ̀. Ó gbọdọ̀ wádìí ohun gbogbo. Torí òun ò wà convenience níbi tó òun wà o. Pé kí kábíyèsí trace nǹkan tó pa òun torí kì í ṣe natural ikú òun ni. Wọ́n ní Naomi, wọ́n ní bí kábíyèsí ṣe wá dì mọ́ Naomi. Báwọn méjèèjì ṣe bẹ̀rẹ̀ ẹkún yìí. Wọ́n mú ní ojú páálí. Pé kò sí nǹkan tó dùn kábíyèsí jù ní pé kábíyèsí ní pé tó bá rí nǹkan tí ẹ̀gbọ́n òun sọ fún òun nípa Naomi. Ó ní wá, má fi jáfara. Ọmọ yìí ìyàwó ẹ̀ ni látọ̀run wá. Mú ọmọ yìí sọ́dọ̀. Kò gbọdọ̀ jìnnà sí ẹ. Pé kíákíá ní wéré. Ó ní àṣé lóòótọ́ ni. Tó bá pé òun mọ̀ pé ẹ̀gbọ́n òun ó ti tó time tí ẹ̀gbọ́n òun fẹ́ kú. Bó ṣe gbọ́ nǹkan tí ẹ̀gbọ́n òun sọ fún òun, kó òun á tètè jára mọ́. Wọ́n ní bó ṣe bú sẹ́kún òun àti Queen Naomi. Wọ́n ké. Wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ tètè wá nǹkan bẹ́ẹ̀ ṣe máa ṣe. Pé ó ní kẹ́ máa wulẹ̀ fífalẹ̀ rárá, kẹ́ trace ikú òun, kẹ́ trace òun. Ikú òun torí òun ò wà convenient níbi tó òun wà. Wọ́n ní àánú ṣe kábíyèsí. Òun àti Naomi àánú ṣe wọ́n. Torí ẹ̀. Naomi dẹ̀ sọ pé òun dẹ̀ sọ fún kábíyèsí òun rí pé òun ti rí kíní yìí. Òun dẹ̀ sọ pé bẹ̀tẹ̀ àwọn ò mọ̀ pé nǹkan tó kó fẹ́ ṣẹlẹ̀ kíákíá báyìí. Pé kí Ọlọ́run kó ṣàánú. Wọ́n ní náà pé ìdúró ti bẹ̀rẹ̀ sí. Pé ibi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ prepare láti lọ ṣe burial. Pé wọ́n ti ń ṣètò àti ṣe burial. Pé ṣùgbọ́n inú kábíyèsí ò dùn. Wọ́n ní kábíyèsí sọ pé tó bá tẹ̀ jẹ́ pé ti owó ni. Ṣé òun ò ní? Ṣé àìsí owó ni àbí àìsí kíni àbí kí ló fà? Ó ní wọ́n kàn sọ pé ó wà critical here. Wọ́n ṣe wọ́n ní wọ́n lọ sí hospital. Pé the next thing kẹ̀dẹ̀ ni wọ́n gbọ́ pé ó ti pa ẹ́. Pé ìtumọ̀ ilé yìí. Báwọn náà sọ pé ilé yìí kí lè lè. Wọ́n ní kábíyèsí kí ẹ kó bara jẹ́ gan. So ó dá bẹ́ẹ̀ yẹn bó ṣe tó jẹ́ pé òun nìkan ló rí fúnra ara òun. Kì í ṣe pé bóyá kan tún ṣẹ̀ṣẹ̀ máa yẹ rí ẹ̀ wò pé àbí lágbájá ni àbí lágbájá kí ló fa okùnfà kí ló ṣe bẹ́ẹ̀ tó nìkan ló ní countries. Pé kí kábíyèsí má fi ikú òun falẹ̀ pé kó tètè mọ nǹkan tó pa òun. Ó mà ṣe o. Young man bẹ́ẹ̀ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ní jíjẹ Jésù ṣàánú wa.
kọ́lọ́run má jẹ́ kí èṣù farapamọ́ jẹ wá níyà. Olúwa ṣàánú wa, fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa, kẹ́ dáàbò bò wa, kẹ́ ṣàánú wa. Ká má ṣe bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Olúwa jọ̀ọ́ nínú àánú ẹ̀ ṣàánú wa. Àwa tá a wà láyé oore ọ̀fẹ́ ni. Oore ọ̀fẹ́ la rí gbà. Kò sí alágbára kankan mọ́ àfẹ̀yìn Ọlọ́run nìkan. Ẹ̀yin nìkan lè gbèjà wa jà. Ẹ̀yin nìkan lè kẹ́ ṣíjú àánú. Ààbò tó péye kí Ọlọ́run. Bíbélì ló sọ fún wa, ó ní ẹni tó bá dúró, ẹni tó bá rò pé òun ti dúró kó kíyèsára. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ pé wọ́n ní tí èèyàn bá dúró kó kíyèsára kó má bàa ṣubú. Ṣé rí ikú ọ̀gbẹ́ni Adétúnjí, Prince Adétúnjí yẹn? Lóòótọ́, fámílì Ògúnwùsì ni kíní yẹn ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ṣe ló dàbí pé gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá tó ń bá wọn kẹ́dùn, kíní yẹn dùn gan, ó dùn wọ́n gan. Pé how much more àwọn fámílì. Ká má sọ pé àwọn fámílì tó ní nǹkan, Ọlọ́run á tù wọ́n nínú. Ọba yìí máa tù wọ́n nínú. Aláàánú jùlọ kò ní ṣe ikú yẹn lákúfà láàfin yẹn. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, tó bá pẹ́ ọwọ́ ọ̀tá ni kíní yìí ti jáde, àṣírí wọn ò ní bò. Àṣírí wọn ò ní bò. Bẹ́ẹ̀ ni. Tógo bá ń jẹ́ ti Jésù Kristi, ẹni tó wòṣù tó pa bàbá rọ́pò lẹ́kún, àṣírí wọn ò ní bò. Lórúkọ Jésù, lágbára ẹ̀jẹ̀ Jésù. Ṣé a máa sọ wípé bàbá Prince Adétúnjí pé ó dàgbà? Wọ́n wù ní, gbogbo wọn náà wù. Wọ́n hefty men ni wọ́n. Àwọn ọmọ tó ṣe yangàn. Wọ́n bá dá ẹ̀mí máa yẹn légbodò. Ọmọkùnrin tọ́ síbẹ̀. Gbogbo wọn pátápátá. Mo ń sọ fún wa ńjẹ́ yẹn pé ìwé bèbà lọ́pọ̀ bàbá rápò hefty bẹ́ẹ̀ yẹn o. Mo ní bóyá mọ́mì wọn ló tóbi tó hefty lórí bẹ́ẹ̀ yẹn, fìrìgbọ̀n. Àtàwọn obìnrin náà wọ́n rí fìrìgbọ̀n. Àwọn ọmọ tó fi ń tọrọ fọ́mọ. Olúwa ṣeun. Torí náà, ẹni tí ó sọ wípé ó wò ṣọ̀ṣọ̀ṣọ̀, ó fi Prince Adétúnjí fi dá Bárọ́pò lóró, fi dá kábíyèsí lóró. Ó mà ṣe o. Ó kó òun kọ̀ lọ́hùn. Àṣírí náà Olúwa máa tú kíákíá. Irú bó ṣe ti ránṣẹ́, thank God pé òun nìkan ló ránṣẹ́ sí àwọn ẹbí ẹ̀ pé kán trace ikú òun. Torí kìí ṣe ikú Ọlọ́run ni. Ẹni tó wà nídìí ẹ̀, àṣírí máa tú gbogbo agbára kágbára tó wà nídìí ẹ̀. Ọlọ́run máa tú náà àṣírí wọn ní bò. Orúkọ Baba àti Ọmọ àti Ẹ̀mí. Wọ́n ní kí n sáré gbé wá fún wa, ẹ̀yin èèyàn mi. Fi ta yín lólobó. Ká máa carry ara wa along. Torí nǹkan tó bá pamọ́ ojú Ọlọ́run tó. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe, kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ní kúkú ẹlẹ́yà o, ní gbákú oníkú o. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àwa náà máa dàgbà. Rí ikú kọjá bọ́ sínú ìyè. Lórúkọ ti Baba, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Láyọ̀ o.